I insist you took Mohbad's life with me. Àfi tí ó bá pa Mohbad. Ẹ̀yin olórí burúkú. Àwọn àṣẹ wọ́n go. Àbáyé yín fẹ́ bàjẹ́ ni. Sórí burúkú báyìí ni. Mo bọ̀ ṣáà ní sùúrù. Mo wá sí kíní eyín mi ni. Wọ́n fogún ọdún pinlẹ̀ ṣe ọ̀la. Eyín ẹyọ kan ṣe ní 2006. Mo ṣe eyín ẹyọ kan ní 2600. Wọ́n tún waste time mi. Wọ́n tún waste time mi. Mo bọ̀ hold on. Hold on. Mo ń ṣe kíní yẹn. Bó tí mo fóònù sí. Ẹ ṣáà bá mi hold on o. Ẹ jọ̀ọ́. Mo fẹ́ yẹ kẹ́ tẹ́ bá ti share video yìí. I swear with my living God. Mo ní dá sọ̀rọ̀ Mohbad yẹn mọ́. And Sherry, ó máa show pé mo ti rí phone. Because ṣé mo why? Tí bá play video èyí fún yín, mo fẹ́ kí gbogbo yín gbọ́. Ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ yín tó máa send video yẹn fún. Mo bọ̀ hold on. Because exactly ṣáwọn ìdíyàwó máa wò ń tí. Ẹ wá wò ń tí, ẹ̀yin tèmi, ẹ wá wò ń tí. Ṣùgbọ́n me stop. Me. Do I look like somebody that will stop? My darling sister. Me. Stop. Me. Nobody can stop me. I'm unstoppable. Stop me. Anything by justice me. This stop. Show ya we ready. Mo kàn fẹ́ clear nǹkan ni. Because mo ra àwọn olórí burúkú ẹlẹ́nu nǹkan tán update sọ pé Bukky máa ṣépè fọmọ lọ́mọ. Èmi. Mo dẹ̀ ń sọ ti dìdì sí. Ẹ lọ mú bí tí mo ti ṣépè fún Liam wá láti ìgbà tá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Not until even bá ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn kò sí nǹkan tí olórí burúkú ẹlẹ́dẹ̀ Ọlábànjí yóò ṣe. Èpè lójoojúmọ́. Mo máa ignore. Àwọn èèyàn máa pè mí, ó ṣépè fọ́mọ ẹ, ó ṣépè fọ́mọ àbúrò ẹ. Mo ní ẹ filẹ̀, ṣé gbogbo yín rántí? Mo ní orí elépè ni èpè ń lọ. Not until ọjọ́ Friday ni mo ṣẹ̀ṣẹ̀ dáhùn. Nígbà tí Wùmí bọ́ta tó ń ṣépè fún gbogbo àwọn tó wá justice for Mohbad. Ṣé gbogbo yín gbọ́ mi? Ni mo ṣe wá gbé ṣépè. Bó ṣe ń ṣépè yẹn tẹ́ bá rántí, ṣé gbogbo yín rántí? Tó ṣe ń ṣépè yẹn ni mo ṣe ń dá padà fún. Mo dẹ̀ sọ, mo ní pé tí mò ń ṣe ìgan, ó ní mi lára. Mo ní pé tí mò ń ṣe ìgan, ó ní mi lára. Mo ní but máa fi ẹlẹ́sìn. Mo ní but tó ń bá tún ṣépè, máa print out photo Liam. Máa mú ìmọ́lẹ̀ méje, máa dorí ẹ̀ kodò. Máa ṣe live ni, máa wo òdì sùtánà, máa gbé ṣépè. Tó jẹ́ pé Wùmí ò ní jèrè ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń ṣépè, bí Jókòó Tádé ṣe ń ṣépè, bó ṣe ń ṣépè back to back lójoojúmọ́, èlò lọ bá fún ẹ, olórí burúkú aláyé bàjẹ́ ẹ. Ibi tẹ́ sí máa mọ̀ pé mo kì í ṣépè fọmọ nìyẹn. Olórí burúkú ẹlẹ́dẹ̀ Ọlábànjí, ìwọ̀wọ̀ lọ́mọ ẹ wà tó ń tọwọ́ bọ inú òbu ọmọ ẹ̀ nínú omi náà. Ṣẹ́rí kí n gbé jáde rí, ṣẹ́rí kí n sọ̀rọ̀ ń pa àwọn ọmọ ẹ̀. Mi sọ because abiyamọ ni mí. I don't mock people's children. Mi kì í ṣépè fáwọn ọmọ. Ṣùgbọ́n constantly Jókòó Tádé máa bọ́ta láàárọ̀ lọ́sàn lálẹ́ èpè ní ìjọ kan ó ṣe show. Oge ló pé ìjọ kan ó ṣe show. Ó dẹ̀ ní káwọn èèyàn máa pè wọlé. Mo ń gbọ́ Ògúnláka yóò ṣùmọ̀lẹ̀. Kíníkan ó máa pa ọmọ wọn ni. Ó máa pa kíníkan wọn ni. On send ẹ̀ sí báyìí. Mo pe àǹtí yẹn. Àní mo block àwọn èèyàn. Mo block àwọn èèyàn. Mo block àwọn èèyàn lánàá. Sorry. Nígbà tó máa ń send kíni sí pé olórí burúkú ẹlẹ́dẹ̀ Ọlábànjí ó ń ṣépè. Who does that? Mo ń wá justice fún ọmọ tó kú. Ọmọ tó wà pẹ̀lú Wùmí 24 hours, 48 hours. Wùmí tí àṣírí ò bá tú. Gbogbo yín máa ṣe ẹ̀sìn ni àfi tọ́lọ́run ò bá sí lókè. Inú ògùn ni mo wà lẹ́ni. Ẹ máa ṣe ẹ̀sìn bí tí bá jókòó sí ni. Ẹ máa pè mí láyọ̀ kọ̀ọ̀kan ni. Ṣebí Kàrímọ́ ti ń ṣẹ̀sìn sìn. Kàrímọ́ ti ń ṣẹ̀sìn náà. Ẹ tí ì update ni. Wùmí ti di sọ́ọ̀dù Kàrímọ́. Ó ní gbogbo nǹkan tí Kàrímọ́ sọ pé rọ́ ni. Kàrímọ́ out market. Sórí ọ̀la ni máa ṣe fún ṣò fún gbogbo yín. Màá múra. Ẹ kúkú jẹ́rìí mi. Nobody can bring me freaking down. Ẹni tí ò bá deserve àpọ́nlé, àní pọ́nlé. A máa yẹ̀yẹ́ ẹni olórí burúkú. Tó jẹ́ pé ìgbà tí Sọjí ń bú ọmọ tiẹ̀, ó sunkún wá bá mi, màá play audio yẹn fún yín tí bá dọ̀la. Ó sunkún wá bá mi ni. Jọ̀ọ́ bá mi jáde. Lọ bá mi dá Sọjí lóhùn. Ṣó lórí burúkú ni ẹni. Tó bá wù àpọ́nlé máa pọ́n ẹ lẹ́nà. Ẹ wá sọ àwọn olófo èmi. Ṣé mo jọ idiot lójú gbogbo yín ni? Mo ń bọ̀ o. Thank you, Oreno pé one money, 1,000 of them cannot bring me down. Bring me down for what? Àfi tí bá sí lórí òótọ́, mo máa sọ kíni yẹn. Àfi tí bá sí ní orí òótọ́. Ṣùgbọ́n tí bá wà lórí òótọ́, máa fi gbogbo ẹ̀mí mi jà.
Èmi ò ń ṣàbòsí. Mi ń ṣe báyìí. I'm a straightforward person. I'm a concentrated person. Mi ní sọ pé torí yàn jẹ́ person mi. Àbí torí ìjẹkújẹ tí mo fẹ́ jẹ. Ó lè ṣẹlẹ̀ sí anybody. Ó lè ṣẹlẹ̀ sí ọmọ anybody lọ́la. Ààyè làwọn people ìgbé ọmọ fún mi. Ó jẹ́ pa ọmọ up till today. Ó ń sọ fún wa, I know what killed him. I won't talk. Àwọn olórí burúkú aláyé ìbàjẹ́ dédé kan. Àwọn tó jẹ́ pé inú wọn ò dùn látàárọ̀ dalẹ́. Wọ́n wá sọ pé ó ń ṣépè ẹ̀ ní kúre. Àníṣe ta ni Liam? Ṣé bó ṣe bí Liam kan lọ ṣe bí àwọn ọmọ tí olórí burúkú ẹlẹ́jẹ̀ Ọlábànjí ṣépè fún. Olórí burúkú tó dẹ̀ ń ṣépè yìí o. Àní máa lọ gbé fídíò yẹn wá. Ó dàbí pé mo ti ready fún gbogbo yín sí. Ọwọ́ báyìí ló ń kì bọ́ òbu ọmọ ẹlẹ́jẹ̀ Ọlábànjí. Ìwòwò ló wà nínú swimming pool. Ó ń kọwọ́ bò bu ọmọ ẹ̀ báyìí ni. Tó lórí ṣé ẹ rí kí mo sọ́rí? Mi ìbọ́ta mo sọ́rí because mo wò pé àwọn ọmọ yìí ò ṣẹ̀ mí. Ẹni tó bú mi ni máa attack. Ẹ jẹ́ rí pé mi kì í dá wọn lóhùn náà. But mo wá ń rí update káàkiri. Mo wá ń rí update káàkiri tó sọ pé BJ náà máa ń ṣépè fọmọ èmi just because Wùnmí ṣépè fún gbogbo àwọn táwọn wá justice. Mo wá dá padà lẹ́ẹ̀kan. Ẹ wá wo bí gbogbo yín ṣe ń parọ́. Ànísìkú yín ò ní ṣoríire. A mọ orú yín náà. Ìmí inú yín wọ́n ti gbé wúńbù yín lọ. Wúńbless ni yín. Ìmí inú yín ọkọlọkọ lẹ ń dó. Ìmí inú yín ọmọ àlè lẹ gbé wá sínú ilé. Àbólórí burúkú ni yín ni. Ṣé fẹ́ kú ni àbẹ́ mo ń bọ̀. Mo fẹ́ play audio yẹn fún yín ni. Mo fẹ́ play ibi tó ti ń ṣépè because gbogbo yín sọ pé mi ni mò ń ṣépè. Mo fẹ́ pé oh of course Ṣùbọ́mi tell us they are jealous. Ta ló ń wò wọ́n Ṣùbọ́mi? Ṣùbọ́mi will watch them because ọmọ ìpé gbogbo wọn ò ní accident tó dá lórí social media. People believe in me. They believe what I open my mouth to say. I have the facts. Mo ti sọ now. Ẹ gbé mi lọ sí court. Tó bá bí olórí burúkú ọba lẹ́kìdá ẹlẹ́kẹ̀ẹ́ puff 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 puff. Ó wá ẹ̀kọ́ puff 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 puff. Mo ti sọ fún yín wọn kì í kẹtọ nílé ọlọ́ba. Wọn pupa nílé ọlọ́ba. Mo tún máa repeat ẹ̀ sí fáwọn tí ò wò lánàá. Mo sọ fún yín ẹ lọ wo rí Mohbad. Ó dàbí tá bá dé abọ́ ìdérí abọ́ sórí ẹ̀ tá bá wá gẹrun fún. Ṣóyè yín. Ẹ lọ wo rí ọba Lẹ́kì. Ẹ wo shape orí ẹ̀ pẹ̀lú ọmọ yẹn. Ẹ wá wo ẹ̀kẹ́ yẹn puff 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 puff. Ọba Lẹ́kì dẹ̀ kẹtọ. Mo ti sọ fún ọba Lẹ́kì kẹtọ. Mohbad ò kẹtọ. Bàbá Mohbad dúdú ya Mohbad dúdú. Ọba Lẹ́kì ó mọ́ra fẹ́rẹ́fẹ́. Tó bá sọ pé light skin guys òun lọ́ba Lẹ́kì. Mo ń bọ̀ because mo máa hate káwọn èèyàn máa parọ́. Ẹ wò gbà tó frustrate Lizzy tó bọ́ síta tó ṣépè fáwọn ọmọ. Ó ṣépè fáwọn ọmọ mi náà. But kí ni mo ṣe ń jọ yẹn? Gbogbo yín olórí burúkú mà làwọn èèyàn lórí social media yìí o. Kí ni mo ṣe ń jọ yẹn? The fact pé 99% àwọn ọmọ tó ń ṣépè fún jọ yẹn mo bá gbogbo wọn sọ̀rọ̀. But I looked beyond that. Mo bọ́ síta. Mo bẹ̀rẹ̀ sí pé àwọn pastor mo ní kó máa bá wa pè wọlé kó máa gbàdúrà fún àwọn yẹn. Mo dẹ̀ ń dárúkọ àwọn ọmọ ìyá wọn mo ń dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ gbàdúrà fún lágbájá. Ẹ̀yin lẹ wá bọ́ta lẹ wá sọ pé Bukky máa ń ṣépè fọmọ èmi. Tó yẹ pé àwọn ọ̀tá mi gan mo máa ń gbàdúrà fún àwọn ọmọ wọn ni because the more tẹ́mi bá ń gbàdúrà yẹn the more lègún tó ń ṣẹ́ gbogbo ìwà burúkú ìwà àbàjẹ́ wọn ó máa padà sí wọn lórí. Am I communicating? Mo ń bọ̀ o ẹ ṣáàdúró ẹ dúró mo ń bọ̀. Mo fẹ́ play ó jẹ́ kí n gbé audio yẹn ó jẹ́ kí n gbé ibi tó ti ń ṣépè yẹn kí n gbé sórí wall mi ni but mo kàn máa play fún yín mo ń bọ̀. Ẹ jẹ́ n pé tó máa send sí mi ara Amẹ́ríkà lẹ́yìn náà but Ọlọ́run jẹ́ kan ti jí. Ọlọ́run jẹ́ kan ti jí. Mo ń bọ̀. Ẹni sùúrù mo ń bọ̀. Kí ló ń ṣe fóònù yín náà? Mo miss gbogbo wifi mi nílé o. Mo miss wifi mi. Ẹ ṣáà hold on ẹ jọ̀ọ́. Ẹ̀yin alálùbáríkà tẹ́ ń wò mí ẹ hold on. Ẹ hold on ṣé gbọ́. Mo ń bọ̀ mi wo kíní ẹ̀. Mo ń bọ̀ ẹ jẹ́ sáré wo kíní. Bí Bukky àtijọ́ lẹ́ ń pè. Àbólórí burúkú ni èmi á dákẹ́ fẹ́yìn ta ni. Ẹ̀yin pàṣíwọ́ bọ̀wọ̀bọ̀. Ẹ̀yin tẹ́ ní integrity bó ṣe wù kó kéré mọ́. Ẹ̀yin olè. Ẹ̀yin atọrọjẹ tẹ́ ẹ bá ti tọrọjẹ tẹ́ ẹ bá ti ṣorí burúkú lórí social media. Àwọn èèyàn follow me because of my integrity ni. Mi ní sọ̀rọ̀ lẹ́ni kí n sọ pé mo sọ bẹ́ẹ̀. Ẹwà àtijọ́ ta ti ń jà fún justice for Mohbad. Mo dúró sórí ọ̀rọ̀ mi ni. I stood firmly on what I believe and what I knew about the killing of Mohbad. Ipe Wùnmí ló pa ọmọ yẹn ṣe. Wùnmí bọ́ta.
kó gbé ọmọ kan ṣoṣo tó wà lọ́wọ́ ẹ̀ kó gbé ṣépè pé kó ṣánkú mọ́ òun lórí tó bá yẹ pé kò mọ̀ nípa ikú Mohbad ẹ̀yin olórí burúkú àti mọ́rú yìí náà ẹ wá sọ pé wá change ní Nàìjíríà ṣé bó ṣe ń ṣe náà ni ẹ ṣe wicked báyìí people with dark hearts ó dẹ̀ yẹ kí n rí báwọn èèyàn ṣe rí alátiṣe ló mà ti ṣàrẹ̀ but that will not stop me from talking that will not stop me from standing on the truth abẹ́fẹ́ kú ni mo ti sọ fún yín the only time tí mo ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Mohbad nípa kẹ́ mẹ́mí mi lọ dẹ̀ lè mẹ́mí mi lọ because Ọlọ́run rí pé lórí òótọ́ ni mo wà ẹ̀yin wèrè dédé mo bọ̀ ẹ jẹ́ n lọ mo ti change kinní yẹn ẹ jẹ́ n lọ wẹ́n tí mo wà bọ̀. Mo bọ̀ ẹ ṣàdúró kí ló ń ṣe léyìí mo bọ̀. Abẹ́rí ó ní Mohbad ló káìsàn fún ó ní Mohbad ló káìsàn fún Wùnmí Wùnmí dẹ̀ ti bọ́ta ó lọ́kọ òun ò ṣàìsàn ọkọ òun ò káìsàn fóun ọkọ òun gbogbo irọ́ tí olórí burúkú ọmọ Kàrímọ́ ẹlẹ́nu rúrùn ẹlẹ́nu irú aláyé ìbàjẹ́ ẹ wo náà kù sí ẹ̀ ó dàbí ìgbà tó ń yọ bọ́ọ̀lì mo ń bọ̀ báwo ló ṣe máa sọ pé Mohbad ló kó sofilikókòsì fún Wùnmí sofilikókòsì Mohbad ló kó ẹjọ́ ta ló ń pín mítà kiri ta ló ń dó kiri mo ń bọ̀ ẹdúró ẹ ṣàdúró torí irọ́ ni mo hate because tẹ bá kàn sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń update pé Bukky ṣe bẹ́ẹ̀ wá ń bẹ́ẹ̀ mo ṣáà ń bá yín sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ ṣáà hold on fún mi ẹjọ́ yín tèmi ẹ hold on mo bẹ̀ yín ni. ẹ hold on ẹjọ́ mo ń bọ̀ tí n bá rí kinní yẹn bí a máa padà wá ẹ ṣáà hold on mo yìí ń wá náà mo fẹ́ pè èèyàn kan kó fún mi ni fóònù yẹn dẹ̀ wà ń bẹ̀ yẹn. Exactly òun làwọn èèyàn sọ yẹn they say BJ we know you don't curse on minor I will never do it in my life I don't but they are very quick to come out and curse just because mo wá justice ó mà ṣe o mo dẹ̀ ń sọ lè ní ẹlọ́kọ déètì ní sílẹ̀ ṣẹ́rí gbogbo wọn pátá ìbànújẹ́ ẹkún òun ò ṣe ìpayín kínkín ó máa wọnú ilé wọn ó máa jáde ní gbogbo àwọn tó ń jẹ́ anti-justice for Mohbad ìpayín kínkín ẹkún òun ò ṣe anguish bitterness ìbànújẹ́ ayé òun ọ̀run ó máa wọnú ilé wọn ní gbogbo àwọn tó ń wá anti-justice mo ń bọ̀ ẹ ó dàn mú wá nǹkan kan ni mo ń bọ̀. ẹ hold on ṣe gbọ́ ẹ hold on ìjọ ẹ má bínú wọ́n sọ náà wọ́n ní ṣìgìdì fẹ́ tẹ́ ó ní kó gbóhùn lọ sórí omi lọ́wọ́ ẹ̀ ó mà ṣe o ẹ̀mọ́ tẹ́ ń bá ó dàbí gbogbo yín ẹ̀mọ́ tẹ́ ń bá dìlò honestly if you know it you won't even say you want to curse me or lie on me mo ń bọ̀. Mundo, kí ló ṣe kí ni náà? Ẹni tó bá ní fídíò bí Tẹ́lẹ́dì Ọlábánjí ti kọ́ síjọ́ yẹn tó ń pè wọlé tó ń tí gbogbo àwọn fáǹsì mi ń pè wọlé tó ń ṣépè ẹjọ́ ẹ bá mi send ẹ. Ẹjọ́ nítorí Ọlọ́run
ẹjọ́ mo ń bọ̀ ṣẹ́ gbọ́ ẹjọ́ ṣáwọn kan máa ń kúrò lórí ọ máa ń ṣọ́ máa ń exit message tó máa tún come back sí ni. I don't understand because ẹni wà lórí messenger náà mo yìí rí ń jẹ́ o a máa ń sọ̀rọ̀ lójoojúmọ́ náà ṣáwọn èèyàn máa ń exit ni. Oh, ẹjọ́ yín tẹ́ máa ń wo fídíò kiri ẹni tó fẹ́ send ẹ̀ sí mi ó dàbọ̀ wọ́n ti ọba Amẹ́ríkà lọ́wọ́ àdé mo ti wò hold on ń bọ̀ okay má worry mo ẹni tó máa send ẹ̀ sí mi tí bá ti gather everything ṣé ń gbọ́ mi tí bá ti gather everything ṣé ń gbọ́ mi I will come back out and show you all. My reason for this show this morning is because ìgbà tí mo ti bẹ̀rẹ̀ justice for Mohbad ṣé rántí ìgbà yẹn ni wọ́n ti attack different ways. Wọ́n ṣe títí. Is it just because I'm keeping quiet? I just don't ṣẹ́tírí. Tí bá ń bọ́ta pé wọ́n ṣe báyìí o. Inú wọn máa dùn ni. Èmi kò jẹ́ nìkan mo kàn máa ignore ni pé àwọn ilé kéré sí number. All this is not going to stop me from justice for Mohbad. Ṣé ń gbọ́ mi? But they come out and pretend to be a victim. But I'm not going to argue about that. I leave that to God. Ẹ wo gbogbo ọ̀rọ̀ Genesis. Ṣé pé bí gbogbo ṣe kórí búkú bọ́ta náà ni tó ń ṣòṣì. Ṣé gbogbo wọn wá kẹ́yìn síra wọn gbéra wọn ṣépè. Ẹ máa wo bó ṣe ń lọ. Now that is not the bone of contention. The bone of contention is pé gbogbo yín láti jọ́ tí mo ti wà lórí Facebook yìí. The only person tí mo ṣépè fún ni ọlọ́mọ wẹ̀wẹ̀ olórí burúkú. Olórí burúkú ìyá àbíkú. Bó ṣe máa kú lọ́wọ́ ènìyàn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹni tí ò mọ ìyá ọmọ ò lè lá ní ọmọ. Ìyá àbíkú. Ọlọ́mọ yẹn. Òun nìkan ni mo ṣépè kó. Kí ló dé ni mo ṣe ṣépè fún gbà yẹn? Ṣé ń gbọ́? Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n block èèyàn kan. Kí ló dé tí mo ṣe ṣépè fún gbà yẹn ni pé ìgbà fracas ni. Ó pe social service ńjọ́ náà. Ó sọ pé òun ń bá ọmọ òun ọkùnrin sùn. Ó ṣe live video báyìí ni. Ó ní òun ń bá ọmọ òun ọkùnrin sùn. Kẹ́lẹ̀ mọ́ instance táwọn olórí burúkú yìí máa ń lọ. Social service dẹ̀ wá. Sorry, wọ́n lọ bá ọmọ mi ní school, ṣé ń gbọ́? Wọ́n lọ bá ní school ńjọ́ náà. Nǹkan tó sọ kò yé ọmọ yẹn because kò ń ṣe nǹkan tó ṣẹlẹ̀. Mo dẹ̀ bọ́ táńjọ́ náà. Mo gbé ya àbíkú ṣépè gan. Mo gbé ṣépè ọlọ́mọ yẹn. Mo gbé ṣépè gan. Èpè kan ti máa ṣẹ́ nìyẹn. After that, ẹ lọ mú bí tí mo ti ṣépè fọmọ wa. Táwọn èèyàn bá ń ṣépè gan lórí lábàá, ẹ má ṣépè fọmọ. Ẹ lè rí mi kí mo ṣépè fọmọ lọ́mọ. Àní mò ń sọ́sẹ́. Ìgbà tí Lizzy ṣépè fáwọn ọmọ yẹn, mo bọ́ ta ni. Odinjọ́ the whole day ni mo fi gbàwẹ̀ ńjọ́ yẹn. Mo agbàdúrà 12 o'clock, agbàdúrà 3 o'clock, agbàdúrà 6 o'clock. Every 3 hours mo fi ní káwọn pastor pé wọlé, imam pé wọlé, then pastor Selena pé wọlé. Ṣé kan tí mo sọ yẹn yín? Àwọn mẹ́ta tí mo pè nìyẹn pé kó ṣàdúrà fáwọn ọmọ yẹn. Tí mo dẹ̀ bó tẹ̀ jẹ́ pé 90% of them, I don't talk to them. Ṣé ń gbọ́ mi? I don't talk to them, but I still prayed for them. Now, ìgbà tá bẹ̀rẹ̀ justice, I never cursed anybody. Even ìgbà tó sọ pé Baleki gan ló lọ́mọ, ṣé gbogbo yín rántí? Mo sọ pé mi ní sọ pé òun ló lọ́mọ until tí n bá rí evidence. And a lot of things ṣẹlẹ̀ ńgbà yẹn, we are still going to talk because àwọn olórí burúkú blogger tó sọ pé àwọn bá spending sọ̀rọ̀, àwọn ní recording spending sọ fáwọn pé ṣé pé àwọn blogger yẹn ṣe rántí àwọn ló kọ́kọ́ dárúkọ ọba. Àwọn ló kọ́kọ́ dárúkọ ọba ibẹ̀ ló ti establish pé Elégùṣì ló dóhùn mi lóyún ló bí ọmọ. Ṣé ń gbọ́ mi? Wọ́n dẹ̀ ń sọ ńjọ́ náà ṣé rántí lórí page mi. Mo dẹ̀ ń sọ statement kan pé mo lè mi ò ní bá yín sọ pé Elégùṣì ló lọ́mọ. But a lot of things surrounded it later, which I have my evidence, which will be going to court to present. I'm not going to put everything out here. Ẹ jẹ́ kó ní show court. Tó bá show fún ọba Lẹ́kì ẹni kó ní show court. Tó bá show fún ẹni kò ní show court now. Ṣé nǹkan tí mo sọ yín? Now, ẹ bá mi dìyẹn mú sọ́wọ́ yín. Ṣé ń gbọ́ mi? Bọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Èpè. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè. Olórí burúkú èyí tí mo sọ pé ó máa ń wò bẹ́ẹ̀ tó ń sunkún. Ẹ̀rín ló ń rin o, but ẹ máa wò bó ń sunkún ni. All my life, sadist ni. Ṣé ń gbọ́ mi? Ìyẹn kọ́kọ́ ṣe fídíò ọjọ́ kan. Mi ìwo fídíò wọn send sí mi ni o. Ó ní kó lọ máa pe ibi iṣẹ́, kó lọ sí ibi iṣẹ́ mi, kó sọ pé mò ń búlì ọmọ.
Ejo, show you both stupid in it. Every of their reports, I want you on that abe carpet in it because valid. Abiko mo sha ignore one se gbogbo e mo ignore. Kò pé 1 week tá bẹ̀rẹ̀ justice for Mohbad báyìí. Olórí burúkú Ẹlẹ́dẹ̀ Ọlábánjí ló bẹ̀rẹ̀ pé yìí. Ẹjọ́ ṣé àbúrò mi dá sọ̀rọ̀ mi rí ni. Ṣọ́mọ àbúrò mi dá sọ̀rọ̀ mi rí ni. Ó wá ń ṣépè yẹn mi ṣépè ńgbà yẹn o. Ẹ wo gbogbo month tí mo fi dákẹ́ tí mo ṣépè. Ẹ̀yin olórí burúkú tẹ́ sọ pé wọ́n ṣépè fún Liam. Ẹ ní ṣe oríire. Ayé yín máa bàjẹ́ ni gbogbo ọmọ yín máa ṣọ́kú mọ́ yín lọ́wọ́ ni. Kò sọ́mọ tó máa sin ẹ ní jìgì ọmọ ẹ̀yin tẹ́ rò tó tẹ́ sọ. Àbólórí burúkú ni ni wọ́n ní wọ́n ṣépè fún Liam. Wọ́n ẹgbẹ́ kan tí Wùnmí sọ ni. Ó ní ikú tó jẹ́ kí Mohbad kú, òun ní Liam kú. Ìgbà tó mọ̀ pé gbogbo ọmọkùnrin tó ń gbé lọ sínú ilé ọba wọ́n ń pa wọ́n ni. Wọ́n dẹ̀ Mohbad ṣẹ̀fẹ̀ gbọ́ Mohbad mọ̀ ẹ̀pọ̀ ọmọ àlè lọ́mọ yẹn Mohbad accept ẹ̀ ni. What are we talking about? Àdé ó sọ pé tàbá débi tó bá yá ìdí àṣì ìgbé ajábọ̀. Àbólórí burúkú ni. Mohbad mọ̀. But just because of the love, just because... Ṣé ń gbọ́ mi? Mohbad mọ̀, but just because of the love. Just because of the love, Tony fún. Mohbad look away. Màá wá play video kan fún yín tó bá dọ̀la. Mohbad look away. Ṣé wọ́n love èèyàn ló love ẹni. Ẹ wá pa ọmọ lọ́mọ. Olórí burúkú aláyé bàjẹ́ Ẹlẹ́dẹ̀ Ọlábánjí wá ń ṣépè. Ẹ wá lé mi mo kọ́kọ́ ń ṣépè fọmọ. Ayé yín máa bàjẹ́ ni. So ẹ̀yin lè ṣépè fọmọ lọ́mọ. Ẹ wá ní kó má dá padà fún yín. Ẹ dẹ̀ wá tíjọ́ ìmọ̀ ṣépè fọmọ yẹn. But tíjọ́ tí Wùnmí náà wá jáde tó bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè ńláńlá. Ìjọ́ yẹn ni mo wá bọ́ta pé mo ń dá padà ní èpè tó ń ṣẹ́ èlèmí náà ń dá padà fún. Wọ́n wá ń gbé kiri ní ó ń ṣépè fọmọ ẹ̀yin olórí burúkú ẹ̀yin hypocrite. Ẹ̀yin aláyé bàjẹ́. Mo ń padà bọ̀ fún gbogbo yín. Ẹ ń ṣìrè. Èmi lẹ sọ pé kò ní sọ̀rọ̀ mọ́. Àbórí yín burú ni. Ṣé gbọ́ nǹkan tó ń pè mí ni. I'm a lioness for a reason. Fearless lioness for a reason. Ayé yín ò ní dá. Ẹ jẹ́ kí n ṣe justice for Mohbad tán. Exactly. Ẹ wo nǹkan tẹ́ni sọ. Only same people want to curse my daughter. Only I told them I will curse Liam. Ọmọ Òjọ́mọ́lọ. I wonder. So gbogbo yín rí gbogbo àtijọ́ ìtí Ẹlẹ́dẹ̀ Ọlábánjí ojoojúmọ́ lálálẹ́ a ní kó pè wọlé a máa ṣépè wọ́n máa pè wọlé wọ́n máa ṣépè ìjọ́ wo náà ṣe call show tán ṣépè fọmọ tán ṣépè fún Liam rí lórí show mi ẹ wo arífáǹgbà yẹn náà lórí TikTok no Ayat àbárífádẹ ni lórí TikTok bó ṣe ń ṣépè fáwọn ọmọ ẹ̀ tó ń gbé fọ́tò ọmọ ìyẹn wá mú èpè ńláńlá ó ṣe ń jọ́ náà olórí burúkú Wùnmí jáde ó ń sunkún kiri wọ́n ṣépè fún Liam àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni olórí burúkú kò ṣe wọ́n ló ń sanwó fáwọn tó sọ̀rọ̀ fún ẹyẹn ni ìwọ ṣe sọ fún ọkọ yìí ṣe pé fáwọn ọmọ lọ́wọ́ pé kọjá káwọn tó máa wá sí allow people to put out their opinion there allow people to put out their opinion there allow people to put out their opinion there why do you want to shut people up bíbélì yìí tí wọ́n bá ṣe ara kí ó ra yá ọ why are you shutting people up to talk everybody have the right to talk justice for Mohbad ni why you attacking people that are looking for justice. Why are you attacking them? Why are you cursing their children? Now they not curse Liam. Olórí burúkú ìwọ̀n sọ pé wọ́n ṣépè fún Liam. Ẹ ní ṣoríire. Ọmọ tó yìí máa jẹ èpè. Aláti èpè ló máa gbà lójoojúmọ́. Continue. Ẹ kò bí máa dákẹ́ fún yín. Gbogbo pé mo ń ṣépè fún ọmọ yẹn. Mo ti bẹ̀rẹ̀ ń sìn. Continue. Ẹ̀yin olórí burúkú. On start ẹ̀ tán. Mo wá fún wọn lẹ́yọ kan ìgbà tí yẹn. Wùnmí dẹ̀ ló ṣépè fún ọmọ yẹn tí mo fi dá padà fún jọ́nà. Wọ́n wá sọ pé ó ṣépè fún ọmọ ẹ̀yin olórí burúkú. Ṣáà mọ́rú yín ni. Ẹ̀yin pàṣíwọ̀bọ̀wọ̀bọ̀. Ẹ̀yin aláyé bàjẹ́ àwọn storyteller mi máa rí yìí ṣé mi rí gbogbo yìí bí ẹ mọ̀ kankan ẹ mọ̀ nǹkan ẹ mọ̀ tẹ́ ń bá fàṣà ẹ mẹ́tẹ́ ń bá fàṣà ó yà mí lẹ́nu o ṣé Liam yẹn kò ń ṣọmọ èpè kò ń ṣe ọmọ èpè already Liam ò ń ṣe ọmọ èpè kò ń ṣe ọmọ èpè ó wọnú ayé Mohbad kú Wùnmí dẹ̀ náà ló sọ fún wa ẹ̀yin tẹ́ sọ pé ó ṣépè fọmọ yìí ṣé Wùnmí gangan ṣépè fọmọ ẹ̀ kò sọ pé Liam máa ṣọ́kú ṣé kò sọ pé Liam máa ṣọ́kú tó kó lórí burúkú ni gbogbo yín
Mo sọ ni ṣé kò sọ pé Liam gangan máa ṣánkú. Ṣé kò sọ bẹ́ẹ̀? Ẹ̀yin ìkà. No wonder. Ah, Yorùbá. Ṣó wá jọ mí lójú ni ṣe bẹ́ẹ̀ ṣe fún Sunday Igboho náà. Máa lọ mọ̀ wẹ̀ yẹn. Sunday jajajajaja kí ló bá bọ̀bẹ̀. Ó kàn yẹn pa wa kan wà. Ó kàn yẹn pa wa kan wà. A lè mójú kúrò. Àìmọ̀ èèyàn ló ti pè mí lánàá náà. Bukky má dá sí mọ́. Mo ní no tó bá yẹ pé bẹ́ẹ̀ lẹ́ lọ. Ẹ má ever warn mi. Ẹ má ever advice mi kí má dá sọ̀rọ̀ Mohbad mọ́. Mo ní ẹ má ever sọ mọ́ pé kí má dá sọ̀rọ̀ Mohbad. Tẹ́ bá tún fún mi advice ẹ má block yín. Àbáyé yín fẹ́ bàjẹ́ ni. Èmi look like ẹni tó bẹ̀rù anybody ni. Bukky wọ́n náà má dá sọ̀rọ̀ Mohbad mọ́. Wọ́n náà má dá sọ̀rọ̀ Mohbad mọ́. Kí ló fa òṣì yẹn? Ṣé ẹ advice tó ń fún yàn? Tọmọ yín bá ṣánkú lọ́la, tẹ́ ẹ bá rẹ́ni jà fún yẹn, má má ké. Ẹ má fi ṣoṣùn kẹ́ fi para ni. Mo sọ fún yín dọ̀la. Wùnmí máa lọ marry bó jẹ́ ṣe wà yẹn. Pelashmuda ti ń do. Bàbá Mohbad àti ìyá Mohbad wọn ò lè rí replacement mọ́. Wọn ò lè replace àwọn ọmọ yẹn mọ́. Ẹ̀dẹ̀ ń ṣèkà. Kí ló dé? Ṣógun láyé ni. Ẹ gbàgbé pé ọmọkùnrin àbọ̀mọbìnrin sìn. Gbogbo ọmọ lọ́mọ. Gbogbo ọmọ lọ́mọ. Ẹ̀dẹ̀ ń wá justice. Ẹ̀dẹ̀ ń attack àwọn èèyàn. Ẹ̀dẹ̀ ń ṣépè. Mo wá dá padà pé gbogbo àwọn tó ń support tó ń ṣe justice àwọn blogger tó ń ṣépè fún o. Wùnmí dẹ̀ ṣépè ńjọ́ yẹn. Ọmọ máa fi wọ́n sáyé lọ ní. Ọmọ máa gbé pósí ọmọ sí ni. Ẹ wo ìpín ńlá lájọ́. Máa wá play fún gbogbo yín. Bí ẹ̀jẹ̀ ti ta sí gbogbo yín lọ́pọlọ. Ẹ gbọ́ gbogbo yẹn. Ó dẹ̀ ṣe mo dẹ̀ ń dá padà fún pé Wùnmí ọmọ ẹ máa fẹ́ sílẹ̀ sáyé lọ ni. Mo tún sọ. Gbogbo èpè tó ṣẹ́ ni mo dá padà fún ńjọ́ yẹn. Ẹ wá ló ń ṣépè. Ẹ máa burú o. Olórí burúkú mà ní gbogbo yín o. Ẹ ní jèrè láyé, ẹ ní jèrè lọ́run. Ẹ̀yin olórí burúkú. Ẹ̀yin táyé yín òun tí ò mú anybody. Ẹ̀yin awáyé má ṣe rere dédé. Ẹ̀yin pàṣẹ wọ̀bọ̀wọ̀bọ̀. Ẹ jẹ́ kí n máa lọ. Tí bá ti délé, mo fẹ́ ṣe yín, mo kàn tètè dé ni mo ṣe sáré ní. Jẹ́ n sáré. Because mo rí update yẹn on send sí mi pé Bukky sọ pé ó ń ṣépè fọ́mọ. Ni mo ṣe ní jẹ́ tètè sọ yẹn síta ńsìn. Kẹ́ tètè fetí ara yín gbọ́. Tí bá ti délé, àwọn fídíò tí mo sọ pé Mohbad àti pé Wùnmí gbóyún wá ka mọ́lé yẹn, pé Mohbad mọ̀ pọ́ mọ́ àlè lọ́mọ yẹn, màá wá play gbogbo fídíò yẹn. Kò ń ṣe ni o, kò ń ṣe ni ọ̀la ni. Because mo wá 4.20 ńsìn, mo wá 4.20 eyín mi. Ṣó ti yẹn, afogun ẹ̀dùn pelẹ̀ ṣé ọ̀la. Àmọ́jọ́ ta máa náwó yẹn láti January àti wà l'April wọn tí refix eyín. Ẹ máa gbà mí kẹ́ ẹ̀. Adẹ̀ni kọ́ fún mi refund 2,600 mi. Wọ́n sọ pé mi lè gbà mọ́ pé torí wọ́n ti bẹ̀rẹ̀ treatment tẹkàn yọ eyín. It is well. Ẹ jẹ́ kí n máa lọ. Ṣé ti gbọ́? Màá ṣe show lọ́la. Màá ṣe show lọ́la. Mi ì ṣiṣẹ́ lọ́la. Màá ṣe show lọ́la. So à sọ better ṣe gbọ́. Okay. Take care. Bye bye. God bless. I love you all. Bye.